ó lọ kọrin ń bẹ̀ ó yàtọ̀ sí wípé ó lọ jọ́sìn pẹ̀lú wọn. Number 1. Number 2, tá bá fẹ́ debate lórí wípé ṣé ó yẹ kó lọ kọrin nínú church àbí kò yẹ kó lọ kọrin nínú church, Allah subhanahu wa ta'ala ó ti sọ̀rọ̀ àwọn olórin fún wa. Àwọn ọ̀pọ̀lọpọ̀, mo ti rí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. Mo ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí àwọn èèyàn ń sọ. Ṣùgbọ́n nǹkan kan mo fẹ́ kó dá wa lójú. Ṣé rí, tá bá rí nǹkan, ẹ má jẹ́ ká máa sọ̀rọ̀ pẹ̀lú emotion. Ẹ jẹ́ ká kọ́kọ́ wò wípé ó ń jọ́sìn pẹ̀lú wọn ó yàtọ̀ sí ó lọ kọrin lọ́dọ̀ wọn. Méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni o. Mo fẹ́ kí a máa fi ọpọlọ tó jinlẹ̀, torí pé Allah subhanahu wa ta'ala instruction tó fún gbogbo àwa tá à ń pèpè sójú ọ̀nà tọ́lọ́run pé ud'u ila sabili rabbik bil hikma, wisdom ní ọ̀rọ̀ ìpèpè sójú ọ̀nà Ọlọ́run ló ní ìdí. So ó lọ kọrin ń bẹ̀ ó yàtọ̀ sí wípé ó lọ jọ́sìn pẹ̀lú wọn. Number 1. Number 2, tá bá fẹ́ debate lórí wípé ṣé ó yẹ kó lọ kọrin nínú church àbí kò yẹ kó lọ kọrin nínú church, Allah subhanahu wa ta'ala ó ti sọ̀rọ̀ àwọn olórin fún wa. Ó ti sọ̀rọ̀ olórin fún wa. Ṣé ẹ rí, má misuse fídíò yìí sọ́nà tí ò tọ́ o. Mi ò debate nípa wípé ṣé orin jẹ́ halali àbó jẹ́ haram o. Ìyẹn kọ́, má gbé fídíò mi bẹ́ẹ̀. Ṣùgbọ́n in tí àwọn èèyàn ń sọ nípa wípé èrè àsálátù ṣé ó ti di kìrìsìtẹ́nì ni ó lọ kọrin ní ṣọ́ọ̀ṣì. Ká má máa sọ̀rọ̀ pẹ̀lú emotion. Ìyàtọ̀ wà láàrin ó lọ kọrin lọ́dọ̀ wọn àti ó lọ ṣèjọsìn lọ́dọ̀ wọn. Ṣùgbọ́n gbogbo wa tá à ń sọ̀rọ̀ yìí a lè mọ̀ tó Ọlọ́run ọba subhanahu wa ta'ala. Kò sẹ́ni tó mọ̀ tó Ọlọ́run. Ọlọ́run ọba ti describe àwọn akọrin. Suratu Shu'ara, Quran 26, verse 224 to 226. Kí l'Ọlọ́run ọba sọ? Ọlọ́run ọba ní wash-shu'ara'u, àwọn akọrin. Yattabi'uhumul ghawun, ìwà burúkú ìpáǹlẹ̀ ló máa ń tẹ̀lé wọn káàkiri. Àwọn ìfẹ́ inú ló máa ń tẹ̀lé wọn káàkiri. Ọlọ́run ọba ní wáì tí òun ṣe sọ bẹ́ẹ̀ ni wípé alam tara, ṣẹ́yìn fúnra ara yín ẹ̀ rí pé annahum fi kulli wadi yahimu, gbogbo ibikíbi tí wọ́n bá dé ló máa ń fẹ́ bá mu. Tí wọ́n bá dé church wọ́n kọrin church, tí wọ́n bá délé aláwo wọ́n kọrin awo, tó bá dọ́dọ̀ mùsùlùmí wọ́n kọ mùsùlùmí, tó bá fẹ́ kọ èdè àsálátù wọ́n máa fa àsálátù ránṣẹ́ o yóò kọ́. Ṣe tí ó rí bó ṣe tó ń kọrin ṣọ́ọ̀ṣì tó ń kọ́ tó ń dùn mọ̀ràn yín lẹ́nu ẹ̀ bí àwọn olórin ṣe nìyẹn. Ọlọ́run ọba wa sọ yìí pé ẹ mọ nǹkan tó fà á tán fi ń ṣe bẹ́ẹ̀, wa annahum yaqulun ma la yaf'alun. Ọ̀pọ̀lọpọ̀ wọn èyí tí wọ́n ń sọ jáde lẹ́nu báyìí wọn ò lè ṣe é. Mélòó nínú wọn ló lẹ́sìn? Ṣé nítorí pé wọ́n ń kọ orin tí wọ́n ń kọ yẹn tí wọ́n mú tí ẹ̀ ń gbọ́ ọ̀rọ̀ ẹ̀sìn Islam nínú ẹ̀, ṣé ìyẹn wá sọ wọ́n di ẹlẹ́sìn ni? Ẹ wo gbogbo àwọn obìnrin wọn pátápátá, mélòó nínú wọn ló múra ẹ̀sìn, mélòó nínú wọn ló ń hùwà ẹ̀sìn, mélòó nínú wọn lè ń bá láyé ẹ̀sìn? Tá a bá wá fẹ́ máa debate lórí wípé ó lọ kọrin ní church, ìyẹn kọ́ làkọ́kọ́, ó lọ ṣiṣẹ́ ń bẹ̀ ni. Ṣé ẹ wá rí ẹlẹ́ẹ̀kejì, ẹ rí fọ́tò tó wà lójú fọ́nrán yìí náà pé arákùnrin kan dúró lórí podium tó wà lórí ẹ̀ yẹn àwọn sẹ̀lẹ̀ ni. Ṣé ẹ rí, ẹ jẹ́ kí a jọ wo fídíò yìí lẹ́ẹ̀kan sí. Bismillah. Tó o bá ń ṣàdúrà lọ́sàn-án tó ń ṣàdúrà lóru ntọ́lọ́ wọn fi sẹ̀san fún ọ ni pé kọ́ ọ láṣeyọrí lérí ọmọ ya Mariama. Ya Mariamu. Isqalatil malaika ya Mariama inna Allaha yubashiruki bi kalimatin minhu ismul masihu. Ó ní mo fẹ́ fún ọlọ́mọ ńlá kan tọ́já sí pé ní bí bá ń bẹnu ayé ẹnìkan ò ní tó. Ismul masihu. Bí ọba dáàrin ibì kan ariwo sọ ní ti dáadáa. Ismul masihu. Tálẹ́ni náà. Isa bunu Mariama. Ó ní Isa bunu Mariama.
ó ti lóyún àmọ́ á fún ọ ní ọmọ táwa fún ọ náà á tún fún un lóko gẹ́gẹ́ bí wọ́n ṣe fún Mariama náà lóko Ọlọ́run ló fún Mariama náà lóko bàbá rẹ̀ kọ́ ìyá rẹ̀ kọ́ Ọlọ́run tún wá fi mọ Ìsá náà ṣẹ̀san fún Mariama. náà tá a bá wá ń dìbéètì lórí olórin tí Ọlọ́run bá jẹ́ ká mọ̀ wípé tí wọ́n bá ti wà lórí stage yẹn wọn ò pẹ̀lú onígbàgbọ́ òdodo èyí tó bá wù wọ́n náà lè máa dá lára tó bá ti mú microphone tó bá ti ń kọrin gbogbo ibi tó bá dínú máa fẹ́ bá mu wọn ò lẹ́sìn tó bá wà lórí stage wọn ò lẹ́sìn rárá. So tá a bá wá ń sọ̀rọ̀ nípa ẹni tó ṣe pé wọ́n pè é léré olórin ni kí n tà fà á àwọn ilé yìí náà ń ba ayé jẹ́ àfa àkànjò ní àfa àgbà àkànjò ní náà ṣe mọ̀ pé òun lọ sí church mo mọ̀ọ́mọ̀ má lo fídíò títí ẹni tí mo fi lo tẹ́lẹ̀ yìí tẹ́ bá ń dìbéètì nípa olórin tọ́lọ́wọ́n bá ti sọ̀rọ̀ wọn tọ́lọ́wọ́n bá ti jẹ́ ká mọ̀ wípé alágàbàǹgebè ni wọ́n sọ̀bẹ́sẹ̀lú ni wọ́n ìntọ́ ń sọ lẹ́nu ìntọ́ ń kọ lẹ́nu yẹn tẹ́ bá wọn ní real life òun kọ́ ni wọ́n hù wà ọ̀pọ̀lọpọ̀ lè sọ pé yẹn ṣé wọ́n lè lọ wáàsí ṣọ́ọ̀ṣì ni wàá gbọ́ wáàsí tọ́lọ́wọ́n bá ní kẹlẹ́ ṣe ń bẹ̀ ṣe gbọ́ wáàsí tọ́lọ́wọ́n bá ní kẹlẹ́ ṣe ń bẹ̀ ẹ jẹ́ ká lọ wọnú Al-Qur'an Suratu Ali Imran aya 61 nítorí pé ẹ̀yin àáfà àwọn yìí ẹ̀yin gangan ni ọba yìí jẹ́ ẹ̀yin lẹ̀ ń da yẹ́rú sáwọn olórin ẹ̀yin lẹ̀ ń bá kọ̀ fún wọn aláìmọ̀kan ló pọ̀jù nínú wọn aláìmọ̀kan ló pọ̀jù nínú wọn èyí tó dáa tó sọ yìí pé òun fẹ́ yẹra òun náà ni Abdulbasitu Àpọ́nlé kò ń gba eré ìta ẹ dákun torí Ọlọ́run mò ń sọ mo ní kì í ṣe wípé mò ń sọ̀rọ̀ nípa ṣé orin kíkọ dáa àbí kò dáa ṣùgbọ́n òun tiẹ̀ kò ń gbọ́ orin orí stage ìyìn tó fà á tí òfin gbà náà ni wípé tán bá pè ẹ́ ẹni tó bá pè ẹ́ òun náà ló máa ṣiṣẹ́ fún ẹni bá pè ẹ́ ló máa ṣiṣẹ́ fún ẹ wá wo ohun tọ́lọ́wọ́n bá ní tẹ bá dé ọ̀dọ̀ wọn kí ẹ máa sọ Ọlọ́run bá ní faqul ta'alaw ẹ wá ṣé ẹ fẹ́ kí n wá ṣe wáàsí fún yín ni ó yá ẹ wá nad'u abna'ana kí n pe ọmọ títì mi wa abna'akum ẹ̀yin náà ẹ pọ̀ ọmọ tí yín wa nisa'ana àwọn ìyàwó wa wa nisa'akum àtàwọn ìyàwó yín wa anfusana àtàwa náà gbogbo wa anfusakum àtẹ̀yìn náà pátápátá sumna nabtahil káwájọ wá gbàdúà bẹ́ẹ̀ ṣe máa ń sọ àwa máa ń sọ pé ká ṣe àdúà ẹ̀yin máa ní ká gbàdúà àti ṣe àdúà àti gbàdúà káwájọ wá ṣe méjèèjì papọ̀ fanaj'al la'natallahi 'alal kadhibin ìyìn tá a jọ wà ń bíbà yìí o ẹ jẹ́ kájọ sọ kájọ ẹ̀yin gbàdúà kẹ́mi ṣàdúà pé ibi dandan Ọlọ́run ọba kó máa bá òpùrọ́ láàrin wa ṣé àáfàá lè lọ sí ṣọ́ọ̀ṣì lọ sọrú ẹ̀ ẹ̀yin àáfàá jalajala tẹ̀kàn kúlẹ̀ ayé ẹ̀yin lè ń dayé rú kí ni wọ́n fẹ́ fún yín kí ni wọ́n fẹ́ fún yín bẹ́ẹ̀ ṣé òdodo lẹ sọ ń bẹ̀ àbí irọ́ lẹ ń pa ń bẹ̀ kí ni wọ́n fẹ́ fún yín tí Allahu subhanahu wa ta'ala ò lè fún yín ojú kòkòrò náà ni ṣe ti rí bí eléyìí kò tún dé fìlà kẹ́ ẹ lè mọ̀ wípé eléyìí ara wọn ni ara wọn lélẹ́yìí ẹ̀yin ọmọ ìyá mi ní ẹ̀sìn Islam tẹ́ ẹ bá rí nǹkan táwọn olórin bá ṣe ẹ má jẹ́ kó máa dà yín láàmú ṣe rí ẹ̀yin pírọ́blẹ̀mù tó wà láàrin wa ẹ̀yin lẹ jẹ́ pé ihun tó lórin bá kọ òun lèyìn fi ń ṣẹ̀sìn ẹ̀yin ni pírọ́blẹ̀mù olórin ò lẹ́sìn àyàfi èyí tó bá dúró déédéé pẹ̀lú Ọlọ́run ọba subhanahu wa ta'ala àti sunna anabuwa Muhammad subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin.